níbi ilé ní kò sọ́lọ́run bá sọ wípé kò sáà nábì sọ wípé àwọn olùfẹ́ bá wa sọ̀rọ̀ àwọn náà làwọn tí ayé gbé síwájú tí wọ́n ń gba ọ̀làjú lọ́dọ̀ wọn lénìí tí wọ́n dẹ̀ ń kọ́ṣe wọn. àkọ́kọ́ ní wọn náà ní Amẹ́ríkà, ẹlẹ́ẹ̀kejì òun náà ní Britain, àwọn tí wọ́n wá colonize wa ní Nàìjíríà tí wọ́n dẹ̀ fún wa ní ọ̀làjú tí wọ́n sọ wá dẹni tó ń sọ òyìnbó. kò wá tán síbẹ̀ o, àwọn olùfẹ́ bá wa sọ̀rọ̀ àwọn baba ńlá. ẹwà tí ó gbèdé o ohun tá à ń wéré o ẹ̀yin ènìyàn ẹ̀yin òbí ẹ̀yin màmá ẹ bá wa kó àwọn ọmọ wa kúrò ńlẹ̀, àwọn ọmọ wa obìnrin, àwọn ọmọ kéékèèké wọ̀nyí ẹ kó wọn kúrò ńlẹ̀, ẹ má jẹ́ kó lọ lé kí àwọn àfáà kí wọ́n sí wọn nídìí, wọ́n á kìka sí wọn nídìí. àṣírò àwọn nǹkan wọ̀nyí ti ń ṣẹlẹ̀ tipẹ́tipẹ́ táwọn èèyàn mọ̀ ọpẹ́lọpẹ́ social media tó ń tú àṣírí. ẹjọ́ ìjọ mọ́pọlọ wa kán ní kẹ́yìn máa fẹ́ àwọn ọmọ kéékèèké tó bá tẹ̀ ń ṣe bẹ́ẹ̀ nígbà tójú dúdú ṣe ni àwọn ayé tá wà báyìí ni. gbogbo wa ló mọ òfin tó de gbogbo àwọn ìlú káàkiri, pàápàá jùlọ ìlú òyìnbó. ọmọ tó bá wọ 18 tó bá bá ẹ tó bá bá alájọṣepọ̀ ẹ̀wọ̀n lolúwa àkú sí. ẹ wá gbọ́ ohun tí arákùnrin yẹn wá gbọ́ ohun tó gbé jáde, ẹ wá wo àwọn nǹkan tó wà analyze lé lórí tó ń sọ lóko ìlú kan ṣe kíni kan. even nínú Nàìjíríà tẹ́ ẹ wà ẹ mú ya àwọn tó ti lọ sẹ́wọ̀n nínú ọdún táwa yìí nígbà tó bàbá àgbàlagbà bá ń fẹ́ ọmọ kéékèèké, àwọn àfáà kan sọ pé kò sóhun tó burú ń bẹ̀, ẹ̀yin ènìyàn wa. òfin ṣàríà lọ ẹ̀gbọ́n ṣe bẹ́ẹ̀ náà ẹ̀ka nǹkan tí Gúnmi ń sọ pé nílẹ̀ Yorùbá kẹ́ka gba ṣàríà lọ pé nǹkan tó lè mú peace wá nìyẹn. eléyìí ò ní lè wọ́ọ̀kì o ní orí ilẹ̀ wa nílẹ̀ Yorùbá nílẹ̀ òòtù òjìire kóòtù òjìire kò ní wọ́ọ̀kù o. a ò ní gbà o. a kì í ṣe ẹlẹ́sìn mùsùlùmí, gbogbo wa ò kì í ṣe ẹlẹ́sìn mùsùlùmí, so therefore àwa gan ló pọ̀ jù wọn lọ. a ò ní gba eléyìí o. ẹ wá gbọ́rọ̀ lẹ́nu ọmọ òpònú yìí, ẹ̀yin ọmọ mùsùlùmí wọ̀nyí kí ló dé? ṣé ẹ fọwọ́ sí irú nǹkan burúkú wọ̀nyí nítorí àṣà ìlú onílùú? even though àwọn ìlú tẹ́tí lọ gba Islam wọn ò ń ṣe bẹ́ẹ̀ o. níbi ilé ní kò sọ́lọ́run bá sọ wípé kò sáà nábì sọ wípé àwọn olùfẹ́ bá wa sọ̀rọ̀ àwọn náà làwọn tí ayé gbé síwájú tí wọ́n ń gba ọ̀làjú lọ́dọ̀ wọn lénìí tí wọ́n dẹ̀ ń kọ́ṣe wọn. àkọ́kọ́ ní wọn náà ní Amẹ́ríkà, ẹlẹ́ẹ̀kejì òun náà ní Britain, àwọn tí wọ́n wá colonize wa ní Nàìjíríà tí wọ́n dẹ̀ fún wa ní ọ̀làjú tí wọ́n sọ wá dẹni tó ń sọ òyìnbó. kò wá tán síbẹ̀ o, àwọn olùfẹ́ bá wa sọ̀rọ̀ àwọn baba ńlá baba wa ńlẹ̀ Yorùbá náà fẹ́ bá wa sọ̀rọ̀. ẹ jẹ́ ká jọ fídíò tó ń bọ̀ yìí. Ọlọ́run fọlọ́n bẹ̀yà o, èèyàn bíi Muhammadu má jẹ́ kó wọ wájú àwọn ọmọ mi o. èèyàn bíi ànábì Muhammadu sallallahu alaihi wasallam má jẹ́ kó mọ̀nà ọ̀dà àwọn ọmọ mi o. tí ó lọ wá tọrọ ọmọ ọlọ́mọ ọdún 6 lọ́wọ́ mi, tí ó mọ̀ bá mi kó ìbásùn fún ọmọ ọlọ́mọ ọdún 9. ebi tí mo jẹ́ gbàlagbà gan kí wọ́n tó kó ìbásùn fún mi gan ọpọlọ mi ò tí ì sẹ́ẹ̀tì ká má ti lọ ọmọ ọdún 9 kí lọ́mọ ọdún 9 mọ̀ tẹ́mi gẹ́gẹ́ ṣe gan ẹ̀rọ Ọlọ́run bá mi ká má ti lọ ọmọ ọdún 9 lẹ́fi bá ó láyà fúnra ọmọ ọdún 9 torí Ọlọ́run tẹ̀lé ní ká tẹ̀lé nìyẹn tó dáa èwo nu yín ló lè fa ọmọ yín lẹ́nu fún ìbásùn ọdún 9. náà irú ọ̀rọ̀ tẹ́ gbọ́ tí arábìnrin sọ tán yìí ẹ lè ṣèṣì gbọ́ láyé àtijọ́ pé bí ẹnìkan kan sọ kódà kó jẹ́ ọ̀tá ẹ̀sìn. kí ló fà á? nítorí pé kò sáwọn kan tó ń kó wọn lágara kúrò níbi kí wọ́n ka ìwé àbí kí wọ́n ṣe ìwádìí àbí láti mọ nǹkan tó ń lọ ní agbègbè wọn. ṣùgbọ́n nígbà tí social media ti dé wọ́n ti di pé àwọn èèyàn ò kàwé mọ́, àwọn èèyàn ò ṣèwádìí nípa nǹkan kan mọ́. àwọn ọ̀tá ẹ̀sìn wá wò pé opportunity ńláńlá rèé, ẹ jẹ́ ká tètè create ìrújú yìí. wọn kúkú ní ṣèwádìí náà tẹ́lẹ̀, ká fi ba ojú ẹ̀sìn Islam jẹ́, ká lè fi ba Ànábì wa Muhammad jẹ́. ṣùgbọ́n ká tó sọ nǹkan kan, wọ́n ń pe kinní kan ní age of consent. lọ́dọ̀ àwọn Lárúbáwá wọ́n pè ní Sinu Rushd. kí ni Wikipedia ń pè fún wa? Wikipedia sọ pé age of consent is the age at which a person is considered to be legally competent to sexual act. ọjọ́ orí tọmọ ènìyàn máa dé tó ṣe pé wọ́n mọ̀ pé ẹni tí ní kápá sí ìbálòpọ̀. náà tá a bá lọ sí ọ̀dọ̀ àwọn Britain, wọ́n ń pe encyclopedia kan lọ́dọ̀ wọn ní Britannica tí àwọn Britain tí wọ́n ń lò.
tá bá tẹ̀ síbẹ̀ yìí pé age of consent kí ló máa gbé jáde fún wa. Between 7 years and puberty there could be consent but not consummation. Ó ní láàrin tí wọ́n bá ti wà lọ́mọdún méje sí àsìkò tí ó bàlágà ọmọ yẹn lè ṣègbéyàwó ṣùgbọ́n kò lè tí sí ìbásùn bẹ́ẹ̀. At the common law, the marriage of a person between the age of 7, 12 or 14 is in quote. Ó ní níbi òfin ọmọdún méje, ọmọdún méjìlá àbí ọmọdún mẹ́rìnlá ó lè ṣègbéyàwó ṣùgbọ́n ìgbéyàwó yẹn kò tí ì lè sí ìbálòpọ̀ ńbẹ̀. Kí wá ní age of consent ní America? Ẹ jẹ́ ká lọ sí Wikipedia ká wá kọ síbẹ̀ yìí pé age of consent in America. Ó máa gbé wá fún wa nísàlẹ̀ pé in 1880 the ages of consent were set at 10 or 12 in most states. Wọ́n ní 1880 tó ń jẹ́ 19th century, ọwọ́ gbẹ̀yìn 19th century. Wọ́n ní ọjọ́ orí tí wọ́n gbé kalẹ̀ fún ọmọ tí a lè sọ pé a lè bá ní ìbálòpọ̀ ní Amẹ́ríkà o àbí ọmọ tá a lè fẹ́ gẹ́gẹ́ bí ìyàwó l'Amẹ́ríkà ó ní ọmọ ọdún 10 ní èyí tó pọ̀ jù ní gbogbo àwọn state wọn. Díẹ̀ kékeré báyìí ní àwọn states tó kù l'Amẹ́ríkà òun ni wọ́n mú 12 gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe rí lójú screen yìí. Òun ni ó jẹ́ pé ọmọ ọdún 12 ni wọ́n gbé kalẹ̀ sí. Wọ́n wá ní with the exception of Delaware, wọ́n ń pè lókan ní Delaware ní Amẹ́ríkà. Ọmọ ọdún mélòó làwọn gbé títí wọn sí? Ọmọ ọdún 7 lọmọ tó lè ṣègbéyàwó ní ọ̀dọ̀ títí wọn ní Amẹ́ríkà. 5 years ago ní ọdún 2021 nínú 21st century tí a wà ń bẹ̀ yìí. News kan gbé ní Amẹ́ríkà wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn states tó wà ní USA ni ó allow ọmọ 16 to 17 kó marry. Wọ́n ní díẹ̀ nínú àwọn state tó kù àwọn náà allow kí ọmọ 14 years kó marry. Wọ́n wá ní pé àwọn state kan wà tó ṣe pé àwọn tiẹ̀ fẹ́ wọ dozen, àwọn yẹn ò tiẹ̀ ní dédé age kan pàtó báyìí tọ́mọ lè marry. Àsìkò tọ́mọ bá ti marry náà ni ó ṣe kí ni o lè marry. Tá bá wá wo ìsàlẹ̀ ká wo paragraph tó tẹ̀lé kí ni wọ́n sọ? Nearly 300,000 minors, àwọn wọ́n pè ní minor, àwọn ọmọ kéékèèké were legally married in the US from 2000 to 2018. Wọ́n fẹ́ wọn ní ṣùlọ́kà ní USA ní àárín ọdún 2000 tí 2018 nínú 21st century tá wà ń bẹ̀ yìí náà. Several were as young as 10. Díẹ̀ nínú àwọn tí a sọ pé 300,000 àwọn ọmọ tí wọ́n marry legally yìí wọ́n ní ọmọ ọdún 10 ni wọ́n. Àwọn míì sì kéré ju ọmọ ọdún 10 lọ ní Amẹ́ríkà. Àwa lè ráwọn ẹlòmíì tí wọ́n máa sọ pé kí ló kan ti wá pẹ̀lú Amẹ́ríkà, kí ló kan ti wá pẹ̀lú Britain, kí ló ṣe kíníkan. Bó la babalá ti wá ṣe ń ṣe ilẹ̀ Yorùbá là wá ń sọ ẹ má gbé kíníkan wá sílẹ̀ Yorùbá. Bá babalá wa ti ń ṣe òun ni wọ́n fẹ́ bá wa sọ yìí. Éèjì wo làwọn baba ńlá wa gbé kalẹ̀ báwo ni wọ́n ṣe ń fi ọmọ láyé àtijọ́ ní ilẹ̀ Yorùbá. Pé ìwé kan ní The Yorùbás of Southwestern Nigeria. William Bascom ló ṣe, òyìnbó ni wọ́n lẹ́rí láàrin àwọn Yorùbá yìí. Ó wá sí ilẹ̀ Yorùbá ó dẹ̀ study nípa Yorùbá gan. Kódà àwọn ìwé tó ṣe nípa Yorùbá pọ̀ ó dẹ̀ gba award káàkiri lórí àwọn research tó ṣe. Ìgbà tó wá ṣe àwọn ìwádìí tó kọ ìtàn nípa Yorùbá kalẹ̀ ó wá bá dé ibì kan nínú ìwé yẹn wípé betrothal and marriage báwo ni àti ìfẹ́ mọ́lẹ̀ Yorùbá. Níbẹ̀ ló ti wá sọ fún wa wípé girls were generally betrothed before puberty in former times. Ó ní àwọn ọmọbìnrin wa o wọ́n ti máa ń dá àna wọn kalẹ̀ kó tó di pé wọ́n ti bàlágà rárá. Ó wá ní irú ọmọdún wo tiẹ̀ ní ó tiẹ̀ lálẹ́ sọ pé bóyá ó máa ṣẹlẹ̀ jù. Ó ní often at 5 years of age ọmọdún 5 lọmọbìnrin wa máa wà tí wọ́n ti wá dáná rẹ̀ kalẹ̀. Ó lè lọ bá wọn ní ilé ibi tó ti wá dáná rẹ̀ kalẹ̀ ó sì lè wà lọ́dọ̀ àwọn òbí ẹ̀. Wọ́n ní and sometimes wọ́n ní nígbà míì o they were promised to close friends of their father before they were born. Nígbà míì ẹlòmíì lè promise ọ̀rẹ́ pé òun fẹ́ fọmọdọ́rẹ̀ẹ́ lọ́mọ tí ò tíì bí. Nígbà míì ó lè promise ẹ̀ pé ọ̀rẹ́ mi tí ìyàwó mi ó bá lóyún nísìn tó bá ṣe pé obìnrin ni ó bá bí ìwọ ni mo bùn ọ́ bó dẹ̀ ní sọ yẹn abẹ́tìgé náà nù. Ìgbà míì sì ní ó lè jẹ́ pé ìyàwó yẹn wà nínú oyún ni
kọ́rẹ́ wá ṣe kankan tó tóbi fún kó wá ní ọ̀rẹ́ mi fún nǹkan tó ṣe yìí ń sì mọ́ ní ọmọ tí ń bẹ nínú ìyàwó mi yìí tó bá yẹ pé abolóbí. bá a ṣe rí ilẹ̀ Yorùbá nìyẹn wọ́n kọ ìtàn yìí kalẹ̀ ní ọdún 1969 ni wọ́n gbé jáde wọ́n dẹ̀ gbà wọ́ọ̀dì lé lórí. àwọn baba ńlá wa tí wọ́n sọ̀rọ̀ wọn sínú ìwé yìí nìsín wọn ṣá attribute wọn wọn fi wọ́n tì sí ara ẹ̀sìn kankan but why tó ṣe yí pé ẹ̀sìn Islam ni àwọn èèyàn máa ń fi irú àwọn ọ̀rọ̀ báyìí ló máa ń fẹ́ fi attack ṣé kò sínú ẹ̀sìn míì ni láláì ní attack ẹ̀sìn kankan but nítorí pé research tí à ń ṣe ẹ jẹ́ ká wọnú Christianity náà wò à ń pè ìwé kan ní The Story of Civilization Will Durant lórúkọ ẹni tí ó ṣe ìwé náà ó ní volume 4 chapter 30 nítorí sọ̀rọ̀ nípa the morals and manners of Christendom between 7th century and 13th century. 7th century yìí òun ni ọdún tí Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam tí ó fẹ́ ìyá ńlá wa Aisha. Wọ́n wá ní pé kí ni àwọn morals báwo làwọn Christian ṣe ń ṣe báwo ni wọ́n ṣe ń fẹ́ ìyàwó ibẹ̀ gangan là ń lọ ọ̀dà marriage níbẹ̀ là ń lọ báwo ni wọ́n ṣe ń fẹ́ ìyàwó ní century yẹn tó fi di 13th century. Nínú ibẹ̀ náà lẹ́tí máa rí tí wọ́n ti mú example tó kọ́kọ́ mú wá òun ni arábìnrin kan tó ń pè ní Grace de Salabe òun náà ni ẹ̀ ń wò ní orí screen yìí. Wọ́n ní nígbà tí ó wà ní ọmọ ọdún 4 wọ́n fẹ́ fún arákùnrin kan tó ń pè ní Adam Neville nígbà tó wà lọ́mọ ọdún 4 nígbà tó tún yá tó tún pé ọmọ ọdún 6 wọ́n tún fẹ́ fún ọkọ kejì nígbà tó yá tó tún pé ọmọ ọdún 11 wọ́n tún fẹ́ fún ọkọ kẹta. Wọ́n ń pa arábìnrin kan náà ní Annie de Mowbray ó ṣe ìgbéyàwó nígbà tó wà ní ọmọ ọdún 5 tí ọkọ rẹ̀ sì wà ní ọmọ ọdún 4. Wọ́n tún pa arábìnrin míì náà ní Agnes of France ó ṣe ìgbéyàwó àkọ́kọ́ ẹ̀ nígbà tó wà lọ́mọ ọdún 8 ó dẹ̀ tún ṣe ìgbéyàwó ẹlẹ́ẹ̀kejì nígbà tó wà lọ́mọ ọdún 11. Wọ́n ń pe arábìnrin kan náà ní Margaret of Hungary òun ṣe ìgbéyàwó titi ẹ̀ nígbà tó wà ní ọmọ ọdún 10. Wọ́n tún pe arábìnrin kan náà ní Isabella of Valois òun ṣe ìgbéyàwó titi ẹ̀ nígbà tó wà ní ọmọ ọdún 11 sí 12. Wọ́n pe arábìnrin kan náà ní Lady Margaret Beaufort òun ṣe ìgbéyàwó titi ẹ̀ nígbà tó wà ní ọmọ ọdún 7 ní 1450. Ó ṣe ìgbéyàwó kejì ní 1455. Ó tún ṣe ìgbéyàwó kẹta ní 1458. Èyí tá máa fi ká ẹsẹ̀ gbogbo ẹ̀ ńlẹ̀ òun náà ni ìwé tí gbogbo àjọ mọ̀ ni tí wọ́n ń pè ní Romeo and Juliet tí William Shakespeare the greatest writer tó yẹ pé òun ló kọ ìwé náà. Wọ́n gbé ìwé náà jáde ní 1597. Nínú Act 1 Scene 3 wọ́n pe arábìnrin kan nínú àwọn tí wọ́n sọ̀rọ̀ ń bẹ̀ Lady Capulet ó ń bá ọmọ kan sọ̀rọ̀ ọmọ yẹn 12 years ní kì í pé 14 years. Kí ni Lady Capulet yẹn sọ fún ọmọ yẹn tó advice yẹn? Òun náà ló sọ wípé well think of marriage now àsìkò yìí o tètè máa lọ ronú nípa pé ó ṣègbéyàwó o. Younger than you here in Verona ladies of esteem are made already mothers. Àwọn ọmọbìnrin tí wọ́n kéré jù ẹ lọ lọ́jọ́ orí gan lọ́mọ tí ó ti pé 14 àwọn ọmọbìnrin tí wọ́n kéré jù ẹ lọ lọ́jọ́ orí gan ní ìlú Verona tàwa ń bẹ̀ yìí o wọ́n ti di ìyá wọ́n ti bímọ already. Ìwọ náà tètè lọ máa kíni lọ máa ronú nípa ọmọ bíbí. Àwọn kan tó fà á rèé tó fi jẹ́ pé ẹ máa find it very hard kẹ́ tó lè rí ẹnìkankan láyé àtijọ́ láwọn tí wọ́n ń ṣe ìwádìí tí wọ́n dẹ̀ mọ̀ nǹkan tó ń lọ lágbègbè wọn tó máa wá sọ pé in tí wọ́n fi ti sára Ànábì wa Muhammad pé ó fẹ́ ọmọ lọ́mọdún 6 ó wá bá a ní nǹkan pọ̀ lọ́mọdún 9 tó ṣe wípé mi ti sọ pé bó ṣe rí gangan nìyẹn o à ń bọ̀ wá sórí yẹn o torí tá bá fẹ́ sọ̀rọ̀ lórí ẹ̀ kò sí ni a sọ pé Ọlọ́run sọ pé àìsàn pa Ànábì sọ pé but kò sí nínú ọ̀rọ̀ tá à ń sọ bí rárá. But báwọn lárúbáwá gan tí wọ́n jẹ́ lárúbáwá why tí wọn ò sọ̀rọ̀ níjọ́ tá Ànábì ń ṣe a máa wá padà sí inú ìwé The Story of Civilization kí ló sọ nípa àwọn lárúbáwá lásìkò Ànábì kó tó dípa Ànábì wà àti lẹ́yìn ìgbà tá Ànábì lọ. Ó wá ń sọ ń bẹ̀ yìí pé before Muhammad and after him slightly kó tó dípa Ànábì dé àti ìgbà tá Ànábì lọ tán díẹ̀ ó ní but at 7 or 8 ó ní láti 7 sí 8 she was married off to any youth of the clan ni wọ́n máa mú ọmọbìnrin wọn lọ́ máa fi ṣe ìgbéyàwó fún ọ̀dọ́ kankan tí wọ́n bá rí ní inú ìjọ wọn lásìkò náà tó ń túmọ̀ pé bí wọ́n ti ń ṣe nìyẹn
láàrin àwọn Lárúbáwá lásìkò náà. Tradition wọn nìyẹn tí a dẹ̀ ti rí kà bẹ́ẹ̀ pé ọ̀pọ̀lọpọ̀ gbogbo àwọn ìlú pátápátá tẹ́ dọ́dọ̀ wá nílẹ̀ Yorùbá tradition wọn ni lásìkò gbà náà. Nínú ìwé yẹn bákan náà ó sọ pé as in most civilized countries ní bó ṣe rí ní ọ̀pọ̀lọpọ̀ àwọn country tí wọ́n ti lọ́lá jù lásìkò náà wọ́n ní girls were usually married by the age of 12 ọmọ ọdún 12 ọmọbìnrin ó ti lọlé ọkọ and were murdered at 13 or 14 wọ́n dẹ̀ ti máa bímọ ní ọmọ ọdún 13 sí ọmọ ọdún 14 kì í ṣe ilẹ̀ Lárúbáwá nìkan wọ́n ní gbogbo ìlú tó lajú ń jọ náà kọ́tọ́ sọ nìyẹn wọ́n ní some married at 10 àwọn kan wọlé ọkọ nígbà tó wà lọ́mọ ọdún 9 or 10 àwọn kan sì wọlé ọkọ nígbà tí wọ́n wà ní ọmọ ọdún 10 gẹ́gẹ́ bí mo yẹ sọ fún yín ṣáà nábì fẹ́ ìyá ńlá wa Aisha lọ́mọ ọdún 6 àbí lọ́mọ ọdún 9 ọ̀rọ̀ ń bọ̀ wá lórí ẹ̀ òun ló máa jẹ́ second episode lẹ́yìn ilé ìta ìṣẹ̀ yìí gẹ́gẹ́ bí tradition àwọn Lárúbáwá tó ṣe yí pé wọ́n lè fẹ́ ọmọ ní dèdè ọmọ ọdún 9 jọ náà tí wọ́n wá sọ pé ànábì wa Muhammad ipa ànábì wa ó fẹ́ ìyá ńlá wa Aisha lọ́mọ ọdún 9 níjọ́ náà àwọn kan mẹ́ta kan wà tí mo fẹ́ ká wò ọmọ tí wọ́n fẹ́ yẹn ní ìgbà tí wọ́n fẹ́ kò complain nígbà tó sì dàgbà kò complain ẹlẹ́ẹ̀kejì bàbá àtìyá rẹ̀ wọ́n fọ̀ sí ẹ̀ sí inú ẹ̀ wọ́n yọ́nú sí wọn ò dẹ̀ complain àárí any sign of complain rárá àwọn inú ìjọ tí wọ́n wà àwọn tí wọ́n rọ kiri ká wọn tí ọ̀tá sì pọ̀ ó yẹ kó jẹ́ ọ̀kan nínú àwọn nǹkan tí wọ́n máa fi sọ̀rọ̀ ànábì pé níta ànábì sí ò dáa wáyé tí wọn ò sọ̀rọ̀ lọ sáìdì ibẹ̀ yẹn àtàwọn ìbéèrè míì náà fẹ́ pé ká bá ní pé kí ọ̀jọ̀gbọ́n kí ó máa bira ìléèrè á rí i pé gbogbo most àwọn kan tí wọ́n sọ sáà nẹ́bùwà Muhammad yìí kò rí bẹ́ẹ̀ inshallah ẹ máa retí mi nínú next episode wassalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. ẹ̀yin náà ẹgbọ́rọ̀ lẹ́nu ẹ̀ ó ń bẹ̀rẹ̀ sí ó ń ṣe analysis lórí àwọn kọ̀ọ̀kan yẹn àwọn ìlú kan kíni kan àwọn nǹkan tó ń gbé jáde ẹ̀yin ènìyàn ṣé àwárò gobe lè yọ lóhùn ọ̀pọ̀lọpọ̀ wa dẹ̀ ní agba ẹ̀sìn mú agba wèrè mẹ́sìn ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn wa ojú wọn ò tí ì là ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn wa nítorí ẹ̀sìn ẹ má lọ ṣẹ̀sìn nítorí ẹ̀sìn tẹ́ ń ṣe yìí ẹ fọmọlúwàbí ṣe gbogbo nǹkan tẹ́ ń ṣe ẹ fọmọlúwàbí sí ẹ ti bá yé àwọn ọmọ ọlọ́mọ jẹ́ kalẹ̀ mo gbọ́ news kan tí bàbá àgbàlagbà tó bọ́mọ kékeré ọmọ yẹn bleed tó fi kú ni ó ń da ẹ̀jẹ̀ títí tó fi kú ni ọmọ tára ẹ̀ ò tí gbà àwọn ọmọ ayé òde ní ẹlòmíì gan bíi 10 years ó lè ti ní bọ́ọ̀dì ara ẹ̀ ṣe ẹ̀rù para ẹ̀ tí gbà ni ara wọn ò tí gbà àwọn kan wọn ò tí lo kìmí lára láti gba pọ́nrán ẹ má bà ayé jẹ́ ẹ̀yin ọmọ mùsùlùmí ilẹ̀ Yorùbá ẹ má ti torí ẹ̀sìn kẹ́ bà ayé jẹ́ ẹ fọmọlúwàbí sí gbogbo ohun tẹ́ ń ṣe ìjọba mo rò pé gbogbo náà ẹ ń gbọ́ gbogbo ohun tá à ń sọ ẹ ń rí gbogbo ohun tá à ń gbé wá ẹ bá wa fetí sílẹ̀ ẹnikẹ́ni àwọn àfáà tẹ́ bá mú torí láìpẹ́ ìsá tí gbọ́ kún láwọn àfáà méjì kan lọ rèpò ẹnìkan wọ́n lọ bá alájọṣepọ̀ tipátipá lẹ́yìn ìgbà tán bá ṣe àjọṣepọ̀ tán wọ́n kún yánnayànna ni ṣé Ọ̀ṣun ló ti ṣẹlẹ̀ àwọn ọmọ mùsùlùmí náà ni ọ̀rọ̀ gbogbo lórí alábàáhùn ọ̀rọ̀ gbogbo lórí alábàáhùn ẹ̀yin àfáà náà rèé o àtúgbè tuntun dé olóhun tó wà lẹ̀ ọ̀rọ̀ kì í ṣe lórí yín ẹ̀dẹ̀ wà àwọn adarí Nàìjíríà mùsùlùmí ni gbogbo àwọn olórí tó ń darí Nàìjíríà mùsùlùmí ni torí ẹ̀sìn òfò tẹ́ ń ṣe kiri òun kò jẹ́ kí ìlú gbádùn wọ́n á rí ohun tó burú bẹ́lẹ̀ wọ́n á mójú kúrò ńbẹ̀ torí iṣẹ́ tí Allah rán wọn lọ ṣe nìyẹn ní nísìmí bí ìkórè kojú omi kì í ṣe nísìmí ní nísìmí èyí tá a fọwọ́ sí gbogbo ẹ̀yin ọmọ oníṣẹ̀ṣe gbogbo ẹ̀yin ọmọ kìrìsìtẹ́nì tí ẹ bá ti lọ dìbò fún ẹni mùsùlùmí ní bọ́ọ̀nù wàhálà ó yẹ ká ẹ ti lọ́pọlọ pẹ̀lú gbogbo ohun tó ń ṣẹlẹ̀ ẹ jẹ́ ká fi sẹ́tímẹ́ǹtì ńlẹ̀
ẹ yé dìbò fún wọn. Kò sí nǹkan rere kan báyìí tó lè tẹ̀yìn wọn jáde. Kò sí nǹkan rere kan báyìí tó lè tọ̀dọ̀ wọn jáde. Nǹkan burúkú, nǹkan ibi, nǹkan àdánù òfò, òun lẹ máa rí. Òun lẹ máa rí. Bẹ́ẹ̀ ni mo sọ. Bẹ́ẹ̀ ni mo sọ. Gúnmi, ṣé ó yẹ kí Gúnmi sì lè máa tẹ nǹkan jáde till now? Ká sì máa rí àtẹ̀jíṣẹ́ Gúnmi pẹ̀lú gbogbo nǹkan tó ti wà ńlẹ̀. Ṣé ó yẹ ká sì máa rí àtẹ̀jíṣẹ́ Gúnmi? Ṣé ó yẹ kí Gúnmi ká sì máa rí àtẹ̀jíṣẹ́? Ó yẹ kán ti gbàgbé Gúnmi síbì kan pẹ̀lú gbogbo àwọn atrocity, àwọn nǹkan tó ti commit nínú ìlú yẹn. Ohun iná lẹ́ẹ̀rí láàrin àwọn agbésùmọ̀mí. Ohun iná lẹ́ẹ̀rí tá a kọ oríṣiríṣi sórí social media. Wọn ò tí gbé Gúnmi o. Ìjọba Amẹ́ríkà, àrífọ́nrán kan tó ń tẹ̀ síta. Àròpọ̀ mọ́lá ti gbé Gúnmi ni. Òun ló ṣe ń release nǹkan síta yìí o. Kò yé wa mọ́ o. Kò yé wa mọ́ o. Kò yé wa mọ́. Enough. Ẹ̀yin òbí ni mo bá wí. Ẹ kó àwọn ọmọ yín kúrò nílẹ̀ fún àwọn ẹlẹ́sìn òfò. Kò ní jù báyìí lọ. Please share.